ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ máa fi ń gbọ́ wa ò máa ní dì. Bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́. Àṣírí ti tú o gbogbo ọmọ Yorùbá. Àṣírí ti tú. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run tí ò kí ń fẹ́ farapamọ́ jẹ wá níyà, ńṣe ló máa ń tú àṣírí àwọn ẹni bí torí owó torí owó ló ṣe wá fi ayé ara ẹ wọlé, ló ṣe wá di ẹni tó ń gbẹ ègún sórí báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ àwọn amòòkùnṣìkà, àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá, àwọn tó fẹ́ Yorùbá nation tó fẹ́ kó lọ síwájú. Ọ̀kan lára wọn ti rawọ́ ẹ̀bẹ̀ o, kódà ó ti ń bẹ̀bẹ̀ gidigidi ni. Ó ní ẹ dákun ẹ gbà mí, iṣẹ́ èṣù ni. Ó ní ṣe rí pàtó ti ìdí tí mo fi gba owó lọ́wọ́ àwọn Fúlàní ni pé láti pa bàbá wa Professor Banji Akintoye àti olóyè Sunday Igboho Òòṣà. Ṣe rí pé olórí burúkú ọmọ àlè ni. No, ṣe rí pé ó deserve pé olórí burúkú ọmọ àlè ilẹ̀ Yorùbá òun lélẹ̀. Pẹ̀lú gbogbo bá a ṣe ń pariwo torí owó, pẹ̀lú bá a ṣe ń pariwo tó pé ẹ má gbà o, ẹ má jẹ́ kí àwọn Fúlàní máa lò wá against ara wa. Ẹ jẹ́ ká ti bẹ̀, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká gbọ́n, nítorí àwọn ará bí ìfẹ́ gba ilẹ̀ wa ni. Wọ́n wá ti wá mọ̀ pé tí ò bá ti sí ìrẹ́pọ̀ láàrin wa, ó máa rọrùn fún wọn láti gbalẹ̀ wa. Torí ẹ̀ làwa náà ṣe pariwo pé ẹ má gbà, ẹ má jẹ́ kó lò yín fún orílẹ̀-èdè yín, kó má lò yín against. Ṣùgbọ́n lórí burúkú lélẹ̀ kò fẹ́ràn gbọ́. Bẹ́ẹ̀ ni kò fẹ́ràn gbọ́ ni. Àṣírí ẹ̀ tiẹ̀ ti tú. Ọlọ́run ti kó sí nínú, ó ti bẹ̀rẹ̀ sí ní kà. Ó ti ń kà o gbogbo ọmọ Yorùbá. Ó ní kò ń ṣe olóyè Sunday Igboho Òòṣà, àṣé kò ń ṣe ọmọ Adéyẹmọ nìkan àti bàbá wa Professor Banji Akintoye, àṣé kò ń ṣe àwọn nìkan ló ń fi kú lé kiri. Bẹ́ẹ̀ ni o, kò ń ṣe àwọn nìkan ló ń fi kú lé kiri o. Wọ́n ní àtolóyè Sunday Igboho Òòṣà àti bàbá wa Professor Banji Akintoye àti gbogbo àwọn tó ń tẹ̀lé, tó súnmọ́ bàbá, tó jẹ́ pé wọ́n pariwo Yorùbá nation. Ó ní assignment contract tó gbé fóun ni pé kóun mú wọn kúrò lórí ilẹ̀. Ṣé ẹ ti rí? Àbẹ́ yìí náà rí. Torí owó ó dẹ̀ rí pé ó ta àbùkù bá ara ẹ̀. Torí owó ó dẹ̀ rí pé ó ṣe tí ò bá ń ṣe pé bóyá orí tiẹ̀ náà dàrú. Ṣùgbọ́n sọ pé tó bá rán ni níṣẹ́ ẹrú, a máa fi tọmọ jẹ ni. Òun ò sì fi tọmọ jẹ. Kò tiẹ̀ jókòó kó rò pé àwọn ilé ìtọ́ gbédè mi ìran mi iṣẹ́ lọ bá àwọn tèmi pé kí n máa pa wọ́n. Kí lè rè mi? Ṣùgbọ́n mi rí ẹbú. Ọlọ́run tó fẹ́ tú àṣírí ẹ, òun ló jẹ́ kó o di báyìí. Ṣó bá gbọ́ o? Mo mọ̀ pé o ti ń gbìyànjú àti fẹ́ máa patú ìmí. Ṣé rí? Ìkọ̀kan ò gbọdọ̀ ṣọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ ni, ìkọ̀kan ò gbọdọ̀ ṣọmọ Adéyẹmọ àti bàbá wa Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ ni, nítorí pàápàá jùlọ gbogbo àwa tí wọ́n dìde fún òmìnira ilẹ̀ Yorùbá. Ṣòye lè tẹ́ ẹni tí sọ yìí, ó ti jábọ́ ná. Àwa ò kẹ̀dẹ̀ ní gbà. Ọlọ́run wa lára gan kò ní gbà láti lè jẹ́ kí ògo Yorùbá kó wọ mi. Ẹ̀yin náà rí o, àṣírí ti tú. Àṣeyàn ló wà ń di orò tóró fi ń ké. Àṣé àwọn wèrè ará bí Fúlàní ni wọ́n ṣètò owó fún àwọn kan láti lọ yanjú olóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akintoye. Ṣùgbọ́n ṣé mọ̀ pé ọ̀dájú ènìyàn lẹ́lòmíì. Ẹni tó jẹ́ pé òun ló dúró fún òmìnira ilẹ̀ Yorùbá, òun ló wá ṣẹ̀ṣẹ̀ wá sọ odidi orí tó fẹ́ gbà láyẹn, ṣó dẹ̀ máa lajúlẹ̀ kó o pa. Ẹ wo Yorùbá nation la fẹ́. Òun tiẹ̀ ti kó tiẹ̀ náà torí pé a mọ̀ wípé ipá ẹ̀ ò lè ka. Ṣé ẹ má gbàgbé pé ìgbà táwọn ará bí kò tí àwọn ará bí tó jókòó tó jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n fi ń láta tó pa wọ́n jẹ. Wèrè ẹ̀ yóò jáde láti sọ pé ẹ tiẹ̀ jẹ́ kí n lọ stop àwọn ará bí lórí ilẹ̀ bàbá mi. Now o lè ṣe wá ní ẹfọ́ntì láti wá báyìí pé o fẹ́ pa odidi
odidi mẹ̀sáyà ilẹ̀ Yorùbá Ọlọ́run ò fún ẹ ṣe ní o Ọlọ́run ò fún ẹ ṣe ẹ wo gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á máa sọ pé ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣọmọ Adéyẹmọ lábẹ́ bó ti wù kó mọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ á gbọ́n tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni o no retreat no surrender Yorùbá nation òun ló lè ṣe má dolórí burúkú ẹ̀ lóhun ṣe rí gbogbo ìgbìyànjú ẹ̀ kò ní wá sí ìmúṣẹ nítorí wípé afòpin náà tó lóun fẹ́ pa náà fìtílà ṣe mọ̀ pé ara rẹ̀ ló máa pa bẹ́ẹ̀ ni ara rẹ̀ ló máa pa o nítorí apá kan ò ní ka ó máa gba kú oníkúkú ní láṣẹ Èdùà Yorùbá nation la fẹ́ freedom for Yorùbá land bẹ́ẹ̀ ni o freedom for Yorùbá land Fulani is not part of Yorùbá and it will never be so we will never allow them to destroy our land a ò ní gbà kí wọ́n da ilẹ̀ wa rú Yorùbá nation ti dé tán òmìnira wa ti súnmọ́ o bẹ́ẹ̀ ni òmìnira wa ó ti súnmọ́ olóyè Sunday Adéyẹmọ bàbá akíyín bákan náà akíyín bàbá wa Professor Banji Akintoye bẹ́ẹ̀ ni o nítorí wípé ọ̀pá tẹ́ fi ń tukọ̀ Yorùbá nation kò ní kán kò dẹ̀ ní dàwó bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Yorùbá nation is a country that must stand Yorùbá nation la fẹ́ no going back a gbọ́dọ̀ gba ògo wa padà sílé láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni lágbára àwọn alálẹ̀ bẹ́ẹ̀ ni kò ní yẹ̀ kò ní yí padà Yorùbá nation òun la fẹ́ bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa kò ní fi wá sílẹ̀ orílẹ̀-èdè Yorùbá yóò bọ́ sí ìmúṣẹ àmì o Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó Yorùbá nation is the best bàbá wa Professor Banji Akintoye ikú kan ò ní yín pa láṣẹ Èdùà Ọlọ́run olùgbàlà á bùkún yín á tún máa ṣe aláàbò lórí yín bẹ́ẹ̀ ni o àtẹ̀mí àti ìdílé mi Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ ẹ wo gbogbo ọmọ Yorùbá àsìkò ti tó ẹ jẹ́ ká jí dìde ẹ jẹ́ á jí lójú oorun wa ṣe rí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá lọ ti arákùnrin náà jáde láti máa kà bòròbòrò lọ ti ọ̀rọ̀ sílẹ̀ láti máa kà nítorí pé kí ọkùnrin má lè balẹ̀ bóyá ṣe wà àkọlé sọ pé ogun ló máa pa ní tírántírán nítorí wípé ó fẹ́ sí ojú ògo ilẹ̀ Yorùbá ó fẹ́ sí ojú ẹ̀ kodò ẹ̀yin yá mi bàbá mi a ó máa bẹ ọ̀bí ẹni bẹ ṣù àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà gbogbo ẹni tó bá máa láò ní dé òun máa láò ní dé bá la fi ń sọ fún yín pé God bless Yorùbá nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi nìkan o ẹja ṣe kí ni ẹja fọwọ́sowọ́pọ̀ ká lè gba òmìnira ká gbára wa lọ́wọ́ yà la fi ń sọ pé ó dàbọ̀.